Yorùbá bọ̀ wọ́n ní ara bàbá yìí òun náà ni bàbá ẹni tá a bá lábà òun ni bàbá. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá nílé iṣẹ́ wa iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ọ̀tún báyìí òun náà ni ọjọ́ ń yọ. A wà ní àkàtà bàbá wa tí a mọ̀ sí Adíyelédúkìá Moshood Àdìjọlọlá Tomori àwọn àgbà ní ilẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ní ilẹ̀ Ìbàdàn ìlú akọni, ìlú jagunjagun, ìlú àwọn alágbára ní ilẹ̀ Ìbàdàn. Bàbá wa wọ́n jẹ́ ògbónágbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ìgbín. Àwọn ni bàbá tó jẹ́ wípé tá a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ Ìbàdàn yìí, àwọn ni wọ́n sì ń kọ ìwé jù lórí ilẹ̀ Ìbàdàn. Àwọn èsì ìmú òmúlùmálà, àwọn ìbá wọn hèrà tí kò ní ọmọ nínú. Ọmọ yín olólùfẹ́ yín náà ni Adéọlámi Ọlátúnjí Adéwẹ̀sìkò yín. Ǹjẹ́ lónìí báyìí àkàtà bàbá wa òun náà ni a wà báyìí láti fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn. Gbogbo àwọn nǹkan tó dàbí pé bóyá ó ti ẹ̀rú àwọn èèyàn lójú nípa ilẹ̀ Ìbàdàn pàápàá àti nípa ìwé kíkọ nípa ilẹ̀ Ìbàdàn, gbogbo ẹ̀ pátápátá oní bàbá wo nà ń bẹ̀ fún wa tí wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Ẹ máa bá wa ká lọ. Ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká bá ṣàna ṣe dáadáa. Ẹ kú dédé àsìkò yìí bàbá wa, ẹ kú bí ojú ọjọ́ bó ṣe rí. Ǹjẹ́ ta ni bàbá wa Olóyè Tomori? Ẹ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tí wọ́n ń wò wá. Bákan náà ara àwọn òbí tí ẹ ti jáde a fẹ́ mọ orúkọ wọn, àwọn òbí tó bí yín sáyé, orúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́ pẹ̀lú orúkọ àwọn òbí yín lẹ́kùnrẹ́rẹ́. Adíyelédúkìá tí wọ́n pè ní ẹsẹ̀ sọ̀bíọ̀ Tomori Moshood Àdìjọlọlá abimílé láàmọ́ nìbàdàn. So bàbá ni Sàláwù Akínlábí Tomori, màmá ni Mojoyanọlá Tomori. Mo rò pé àtidélé ayọ̀ náà tó jọ bẹ́ta 1950. So Mapode school láti bẹ̀rẹ̀ torí primary school bẹ́ta la lọ. Lẹ́yìn yẹn a lọ sí St. James's ìdí àbàlábẹ́kúta nítorí wàá parí ní St. John's school Ìléṣà ńìlọrọ. A lọ sí Lágẹ̀lú grammar school, láti bẹ̀ a lọ sí government college, láti lọ sí HSC ká tó wá lọ sí University of Ife tí wọ́n pè ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University báyìí. Ẹ ṣé púpọ̀ bàbá wa. Ǹjẹ́ ní orí ilẹ̀ Ìbàdàn tá a wà yìí, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé a kì í dédé sọ wípé ìlú Ìbàdàn torí pé ìlú ó sodo sínú Ìbàdàn, ìlú pọ̀, ilẹ̀ Ìbàdàn ni. Ó ti tó bí ìwé bíi mélòó tí ẹ ti kọ lórí ilẹ̀ Ìbàdàn? Ṣé rí bẹ́ẹ̀ ṣe wí yẹn, ìlú kan ní Ìbàdàn, ìlú kan ní Ìbàdàn torí pé ìlú Ìbàdàn àkọ́kọ́ Lágẹ̀lú ló tẹ̀. Àwọn jagunjagun Ọ̀yọ́ àwọn náà ní apárun nígbà tí egun yọ ṣẹlẹ̀. Ìlú kejì òun lórí Yangi tó ti yẹ ní ìsìn. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ pé Olúyọ̀lé lọ́tẹ̀ Ìbàdàn, rárá orí Yangi àwọn ọmọ Lágẹ̀lú náà ni wọ́n tẹ̀. Àmọ́ ìgbà tó gun Òwu dé torí ogun kìíní lọ kọ́kọ́ bẹ̀rẹ̀, ogun Ọ̀yọ́, ìgbà tó ń tú àwọn jagunjagun bá ń sábọ̀. So bí wọ́n ṣe ń sábọ̀ ẹ̀bànìyà ibi kan níbi ìjókòó yìí ní bá fi Ìbàdàn sí ibùjókòó, ibẹ̀ lógun Òwu ní bá jọ ìwọ̀n. So gbọ́n wá tú orílẹ̀ Òwu torí Òwu pólé ni wọ́n ń pè gbà yẹn. Gbọ́n wá tú orílẹ̀ Òwu, Olówu bá ń sábọ̀. Àná ni a sì jẹ́ fúnra wọn torí pé àwọn ọmọ Lágẹ̀lú wọ́n fi ọmọ fún Olówu Akínjọbí. So ngbà tí ọmọ yẹn wá bá lọ sí ogun, wọ́n ṣàfihàn sá ni àwọn ọmọ Lágẹ̀lú bá ní ẹ gbà mí o, ẹ̀yin tẹ́ ẹ tú Òwu, Àwùjalẹ̀ sì ti ní wọ́n máa bọ̀ ní Ìpẹ̀rù kí wọ́n súnmọ́ tòsí ọ̀dọ̀ wọn. Yí pé Olówu pa mí lọ́mọ o ní wọ́n bá kúkú wá ìyẹn má yẹ
Lákanlẹ̀ àti Lábọ́sìndé ẹ̀nà lídìí ogunjọ́ náà lọ́hùn. So nígbà tí wọ́n sápa àwọn tú òwú yẹn là ń pè ní òwú ògbèrè. So ti yẹ ní ìsìn torí pé ibi ilẹ̀ tí wọ́n fún wọn níjọ́ náà lọ́hùn tọ́pọ̀lọpọ̀ ọmọ ṣe ìwú igi yẹn gbogbo ibi tí kinní wà government house òwú ògbèrè ni lọ sídìí àpẹ lọ sí Agodi lọ sídìí àpẹ lọ sí Ìwó road ṣe rí odò tó kọjá ní Ìwó road yẹn ògbèrè stream ni a fi sọ òwú yẹn ní òwú ògbèrè. So ti yẹ ní ìsìn nígbà wọn tẹ̀rí ẹ rí i pé Ìbàdàn sì sí ìpè méjì náà. So àwọn tí jagunjagun tí ó tẹ̀rí bá ṣe ń spread lọ nìyẹn. So ti yé nìsín so Ìbàdàn ò pé méjì. So ti yé nìsín gbogbo ẹ̀rùn mú wọ́n sá lọ ọbẹ̀ Ìbàdàn tó lọ túbẹ̀ náà. So ti yé nìsín so Ìbàdàn ò pé méjì ló fi ń jẹ́ Ìbàdàn land. So ti yé nìsín torí pé nígbà tí United Nations Habitat tí wọ́n máa describe ẹ̀ wọ́n ní Ìbàdàn city is the largest metropolitan area in Nigeria. So ti yé nìsín so tí wọ́n bá sì pè ní metropolitan area wọ́n láàrin ìgboro ó sì ní gbèríko bó ṣe jẹ́nu. A tún lè sọ wípé bóyá irú nǹkan báyìí tó ti wáyé òun ló fà tó fi jẹ́ wípé a kì í rí ọmọ Ìbàdàn tí ó nílé tí ò ní oko. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé púpọ̀. Torí wípé àwọn bàbá wa Olúyọ̀lé gbogbo wọn torí wípé wọ́n á jókòó nílé àwọn ẹrú kankan wọ́n lọ mú oko wọ́n kọ́kọ́ mú oko ìtìlé gbọ́dọ̀ kan wọ́n mú oko ẹ̀gàn. So gbogbo àwọn olódó yẹn ara àwọn oko tí ń bẹ nígbà náà nìyẹn tí wọ́n wá di ẹ̀rí pé ìlú gan ti spread dé olódó ó ti dé gbogbo rẹ̀. So Ìbàdàn ò pé méjì Ìbàdàn kan ni. Mo tún wá padà sí orí ìbéèrè mi pé àwọn ìwé wo lẹ ti kọ lórí ilẹ̀ Ìbàdàn. Ṣé rí ìwé àkọ́kọ́ tí màá kọ ní 2004 òun ni Ìbàdàn ọmọ àjòrò sùn. Ìbàdàn ọmọ àjòrò sùn. So ti yé nìsín the city and the development. So ti yé nìsín Ìbàdàn ọmọ àjòrò sùn the history and the development. Then ìwé kejì ó ní Ìbàdàn the city of warriors nígbà tá a kó àwọn ìdílé jagunjagun jọ. So táríyànjiyàn wà wọ́n bá wọn ṣe ìwé yẹn náà. Then ẹlẹ́ẹ̀kẹta ó ní Ìbàdàn in the 21st century yípe láti Ìbàdàn tí Ìbàdàn ti ń grow kí ni àwọn àpẹẹrẹ pé Ìbàdàn ń grow. So ìyẹn pé Ìbàdàn in the 21st century a sample of sustainable development. So àwọn Òwu wọ́n máa ṣe national convention wọ́n wá bẹ̀ mí níwèé kọ. So mọ́gàjì wọn Tẹ̀sílín Àtúlé Ìgbòló ti fóònù mi wípé táìtù tó ń fẹ́ ni the Òwu factor in Ìbàdàn history. Mo sì bá wọn kọ. Ọbásanjọ́ wà ní ìjókòó ìjọ náà lọ gbogbo àwọn ọba Òwu wọn wà ní ìjókòó a sì bá wọn kọ àkọ Átíkù a sì tún ṣèwé. Lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tí mò ń kọ lọ ó ní bí àkópọ̀
so ti yé nísìn ẹ rí i pé kìíní tá à ń lò system of government tá à ń lò so ti yé nísìn mo wá kó pọ̀ governance ṣẹ́ńgbọ̀n governance and development in the Republic of Warriors. So Ibadan is more or less a Republic of Warriors. So ti yé nísìn ó yàtọ̀ fún gbogbo ilẹ̀ Yorùbá yòókù. So ti yé nísìn jagunjagun ló tẹ̀rẹ̀ bẹ̀dù. Ẹ rí i pé gbogbo àwọn ìlú yòókù wọ́n máa ní age group. So ti yé nísìn but ní Ìbàdàn Warriors là ní. Akọni, bẹ́ẹ̀ni, jagunjagun, bẹ́ẹ̀ni, àwọn alágbára. bẹ́ẹ̀ni. Ẹ ṣe púpọ̀. tó gorí àpèrè ní lọ́wọ́lọ́wọ́ yìí ẹlẹ́ẹ̀kejìlélógójì ni àwọn kan ní ẹlẹ́ẹ̀kẹtàlélógójì ni ǹjẹ́ kí ni àríwísí yín nípa irú àríyànjiyàn tó ń lọ nígboro lórí eléyìí. Ṣé rí táìmù tí wọ́n ń ṣe rí bàbá wa Akínyẹlé ìgbà tí ọkọ̀ àwọn tó ti jọba orí Ìbàdàn kẹta ló ti mú so ti yé ní ìsìn gbọ̀gẹ́ bí mo ti sọ fún yín ẹnìkan kọ́ dádùn yẹn lẹ̀ jagunjagun kọ́ dá a lẹ̀ ẹni tó dá a lẹ̀ ní Lágẹ̀lú so ti yé ní ìsìn wọ́n sì lò over 200 years Ìbàdàn kìíní tú then Ìbàdàn kejì until 1824 kò tú so ti yé ní ìsìn but nígbà tí bàbá wa Akínyẹlé ó kọ́ orí Ìbàdàn kẹta ìní àti bẹ̀rẹ̀ ló fi jẹ́ 42 in normal fact in actual fact is 43 torí pé tá a bá mú Lágẹ̀lú mọ́ torí pé àwọn ìdílé jagunjagun àwọn tí wọ́n ṣẹ́ Ìbàdàn inú ètí mò ń kọ lọ báyìí chapter 2 rẹ̀ so ti yé ní ìsìn mo ní Máyẹ̀ and Lábọ́sìndé in the history of Ibadan marked the transition period. Ìyẹn ni wípé àwọn jagunjagun ó ní wọ́n bọ́ sórí Ìbàdàn kejì tí wọ́n lé àwọn tó wà ńbẹ̀ tí wọ́n sọ di Ìbàdàn kẹta so ti yẹ yín nísìn ṣé mọ̀ pé Iraq ibi Saddam àbótí lóhùn jẹ́ tí wọ́n wà ṣé mọ̀ pé Saddam Hussein ṣé mọ̀ pé Mesopotamia ìníbẹ̀ gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ the land between Tigris and Euphrates ọ̀rọ̀ Ìbàdàn ò rí bẹ́ẹ̀ so ti yẹ yín nísìn they continue with the name of Ìbàdàn tí wọ́n ní ọ̀dà Ìbàdàn lẹ̀ but they came and imposed their own system of government nígbà tí wọ́n dé gbogbo táìtù èmi làbọ̀kẹ́ ni o èmi lolúbàdàn táìtù ni o èmi ni Akáàsì ni o wọ́n parẹ́ wọ́n bẹ̀rẹ̀ tiwọn ẹ rí i pé Àbọ̀kẹ́ nọ́tàn tí oyè sílẹ̀ Olúgbòde tọ́bọ̀bẹ̀ tó introduce ìjọba tá ń lò ní ìsìn ìní tó resuscitate Àbọ̀kẹ́ nígbà tí ìlú ń dàrú wọ́n sì lọ dáfá ẹ dá Àbọ̀kẹ́ padà bó ṣe jẹ́nu so àwọn fẹ́ gbàgbé wípé àwọn kan ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ but in those days tó yẹ pé ọ̀sẹ̀ méjì ní tẹ̀bàdàn it has a way of asking for ntí ọ̀jẹ̀ so ti yẹ ní ìsìn ngbòdì pàwọ̀ èèyàn kú tí gbogbo ẹ̀ ń ṣe tìlú ń dàrú dẹ́ baálé ẹgbà náà kò bí ọkùnrin ìgbà t'Àbọ̀kẹ́ dé wọ́n lọ gbé wá látàbẹ́kúta
torí ńgbà tí àwọn máyẹ̀ lé Ẹ̀gbá kúrò níbí ọba làbẹ́òkúta ló fi wá bí Adéríbi gbé so ti yẹn ní ìsìn so nítorí náà nǹkan àgbàgbé ṣẹ̀dálẹ̀ ilé ìjẹ́ 42 so ti yẹn ní ìsìn unlike other places so ti yẹn ní ìsìn so ẹ rí i pé bí wọ́n ṣe yọ Egypt lẹ́nu ọdọ ẹ̀mẹ́rin tí wọ́n kó Egypt sórúkọ yẹn padà bó ṣe jẹnu Egypt náà ní jẹ́dí sí bẹ́ẹ̀ lọ́rọ̀ Ìbàdàn. tó túmọ̀ sí pé tá a bá fẹ́ kà bó ṣe tọ́. tó ṣe tọ́ 43 ni. ẹlẹ́ẹ̀kẹtàlélógójì. torí pé àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ ní ìsìn àwọn tí wọ́n establish Ìbàdàn. tí ó sì wà nílẹ̀ náà ni wọ́n mọlé. ni wọ́n mọlé. àyípadà díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí ológo. bó ṣe jẹ́ nìyẹn níbi tí transition bá wà wọ́n pè ní city in transition àwọn alágbára wọn wà wọ́n á impose wíṣì wọn lórí ìlú yẹn the tradition and everything nígbà tá à ń máyẹ̀dé àti lábọ́sídé àti lákànlẹ̀ tí wọ́n pè wọ́n torí pé gbogbo àwọn tẹ́ wí yẹn Ìjẹ̀bú Ọ̀yọ́ Ẹ̀gbá so ti yé nìsín gbogbo ní àpapọ̀ ní tú Òwu so ńgbà wọn ó lé Olówu kó ní Olówu ní Ìbàdàn gan àwọn náà ni wọ́n pè so therefore lọ́jà àbáyẹn alọ́yọ̀ anífẹ̀ àlẹ́gbàá ìsàlẹ̀ Ìjẹ̀bú ẹ̀rí pé kò yí padà dòní olónìí so ti yé nìsín so competition bá bẹ̀rẹ̀ for the soul of Ìbàdàn so ti yé nìsín máyẹ̀ngbà náà wọ́n fẹ́ dominate kílùú yọ wà lábẹ́ Ọ̀ọ̀ni wọ́n lé Ẹ̀gbá lọ torí pé ọ̀gá wọn ẹ máa gbọ́ ìta ẹ̀gẹ́ ọ̀gá àwọn Ẹ̀gbá níbi tí wọ́n gbé ń jiyàn lọ́jà àgbà ó yẹn ń bàn so làwọn fẹ̀ náà bá pa ọ̀gá àwọn Ẹ̀gbá yẹn so ti yé ní ìsìn pé ẹ wá o wàhálà ń bọ̀ o bó ti rí pé wọ́n lọ sókè ọ̀nà nìyẹn tí wọ́n kò ń bàdàn so ti yé yín àmọ́ bí jẹ́ǹsì kọ́kọ́ tí bó ṣe kọ́ àwọn ọmọbìnrin wọn tí wọn ò bá wọn lọ ní bá ń he wọn lápá mú ní à ń fẹ́ wọn so ti yé ní ìsìn bó ṣe jẹ́ nìyẹn so wọ́n jọ wà kí wá ṣe pé gbogbo Ẹ̀gbá ló wà ń bàdàn ṣé ń gbọ́ kì í ṣe pé gbogbo Ẹ̀gbá ló wà ń bàdàn Ẹ̀gbá òkè ọ̀nà òsì bàdàn àwọn Gbàgùrà ni wọ́n wà ń bàdàn so ti yé ní ìsìn àwọn Ẹ̀gbá ké wọn ò sì ń bàdàn kíní lọ ní wọ́n bá lé Ifẹ̀ lọ. ìgbà tí wọ́n lé Ẹ̀gbá lọ àwọn Ọ̀yọ́ náà lé Ifẹ̀ lọ. Ifẹ̀ lọ ní a pè ní Gbánámú wọ̀ ogun Gbánámú tí ó ti yé ní ìsìn kódà yegun keegun níjọ́ náà lọ tí ó ti yé yín lẹ́yìn ìgbà tí wọ́n lé lọ ìní Olúyẹdùn. agbọ́pọ̀gun yẹn náà ni máyẹ̀ bá lọ. àbẹ́wọ̀n ní adojú ẹ̀kọ́ òun náà ló lórí Ifẹ̀ ogun yẹn lọ bá lọ so ti yé ní ìsìn torí pé bí wọ́n gbé pamọ́ yẹ̀ wọ́n pamọ́ yẹ̀ wọ́n pa olóròkó ọ̀bẹ ẹ̀rùn mu wọ́n á pe Olúwọlé ọ̀fìdó má pa so ti yé ní ìsìn wọ́n pa Olúwọlé ọ̀fìdó má pa so gbogbo wọn ni wọ́n wá migrate l'Abẹ́òkúta so ti yé ní ìsìn so bí Òwu bó ṣe lọ jọyìn àwọn Ẹ̀gbá l'Abẹ́òkúta nù. bàbá wa ǹjẹ́ kí ni ẹ̀rí bá ẹlẹ́ ìbáwa rí sọ kí ni àríwísí yín pẹ̀lú àwọn ẹgbẹ́ jagunjagun ní Ìbàdàn. pé ọ̀pọ̀lọpọ̀ ìlú wọ́n ní age group tí ó ti yé ní ìsìn àwa rí wípé Irúwá wọ́n ti sọ Ìbàdàn di Irúwá Ògìrìwá
a fẹ́ máa mójú lówó ìdílé tó jagun la fi dẹ́gbẹ́ yẹn lẹ̀ so ti yé ní ìsìn bẹ́ẹ̀ bá rí i pé bí Ìbàdàn ṣe pọ̀ tó gbogbo wọn ò jọgbọ́n lọ nígbà tí gbogbo ìdílé tán làwọn kan tó yọjú tó dọbẹ̀. gbòógì nílẹ̀ Ìbàdàn sí CCI Central Council of Ìbàdàn Indigenes àwọn wo ló dá sílẹ̀ kí ló mú ẹgbẹ́ yìí wá. ṣe rí láti 1900 lóríṣiríṣi ẹgbẹ́ ti wà Ìbàdàn Progressive Union Òkè Ìbàdàn Union so àwọn ní àtàkùláyà dáyé àwọn Gẹ̀ẹ́sì torí Aláàfin ti ràgàbò wa àwọn ní ọjà títí tí wọ́n fi bírèkì Ọ̀yọ́ pumping station create 1914 bòdì 1934 wọ́n split yẹ so àwọn akọ̀wé ìgbà yẹn ni wọ́n ran àwọn traditional akínní wa lọ sí àpamọ́ ọ̀kàwé so ìwé ọ̀ya tí nǹkan bá ti ń pọ̀ kò sí coordination mọ́ bọ́ wá di 1982 so ti yẹ ní ìsìn wọ́n wà force láti jẹ́ kí wọ́n come together torí pé gbà yẹn tí gómìnà Bọ́lá Ìgè ṣe ó bí àwọn àgbààgbà nú wọn ọ̀dẹ sọ̀rọ̀ ní wọ́n bá fi pé ọ̀dà kò burú àìkórìn àwọn ejò àìkọ́wọ̀rin ọmọ ejò lọ́jọ́ wọn máa pa wọ́n lọ́kọ̀ọ̀kan gbogbo the elite group everything so ti yé ní ìsìn ni wọ́n bá kóra wọn jọ àwọn akẹ́ni lọ ṣáájú IPU UI Ìbàdàn Poli so ti yé ní ìsìn àmúná ṣáṣáájú létà wọ́n fọ́ọ̀mù ẹgbẹ́ yẹn díẹ̀ mo sáwọn ènìyàn bá tù so ti yé ní ìsìn àwọn náà máa ń tọ́sẹ̀lẹ̀ di 1983 wọ́n lé Bọ́lá Ìgè lọ so láti gbà yẹn lẹ́gbẹ́ yẹn ti dúró for instance 1989 ní klọ́ọ̀bù mi join CCI I was representing them a wá rí wípé it's more or less a social group tó jẹ́ instrument láti mobilize àwọn aráàlú. ẹ rí i pé ní poli tó bá wọlé a rí i pé Ìgbò wọ́n lọ gba identity identification letter ní council ẹ̀sìn mọ̀ pé corruption délé yìí ó bá ṣe pé ẹ wá nǹkan tó jẹ́ nǹkan wa ṣàlẹ̀ pé Ìbàdàn jẹ́ irú wa ògiri wa republic ntọ́jẹ́ tọ̀ wa lọ́wọ́ fi dùn lọ́wọ́ra 36 years ní a tún wá rí wípé à ń ṣẹ̀ láti bẹ̀rẹ̀ meeting so ti fún Bello ní ká wálẹ̀ wọ́n Èkó palace àsìkò Baàdàn house torí Ìbàdàn a ní central palace ẹ̀ẹ́dì pọ́ba tó kù iná ilé rẹ̀ pópó ní palace tó ti yẹ ní ìsìn central palace bí ìṣe Ìbàdàn ní ń kọ́ láti ẹjọ́ yẹn tó ti yẹ ní ìsìn láti ṣe nǹkan ìkọ́mọ̀ ní a fi dá sí iṣẹ́ àìlẹ̀. klọ́ọ̀bù ti yín sà gẹ́gẹ́ bí ẹ ṣe mẹ́nu kí lorúkọ klọ́ọ̀bù ti yín. Ìbàdàn One Society. One Society ẹ ṣe púpọ̀ àmọ́ gẹ́gẹ́ bí ọmọdé tèmi tí a bá bí mi ṣé mọ̀ wípé ààfin kan wà ní ọjà Ìbà tí wọ́n kọ síbẹ̀ gẹ́gẹ́ bí ààfin ṣé ìdí kan wà tí wọn ò fi lò ó mọ́ tá a fi ń gbèrò láti kọ́ ìlú. ẹ ṣeun àwọn àgbààgbà tí wọ́n lówó nìbàdàn àwọn Olúyọ̀lé Club Lagos ẹni expired ìgbìmọ̀ ìgbà ọjà àbá
ìgbà yẹn wọ́n fẹ́ sẹ́ńdẹ̀ sílé Ọdẹ́rìnlọ wọ́n ní lá wọ́n dìde wọ́n ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ torí pé ogun 1840 tí wọ́n ń wí ní Òṣogbo tí wọ́n ń wí ní Fúlàní member of the family Ọdẹ́rìnlọ 6 ni wọ́n ìrúbọ wọn tó wí yẹn so ẹ rí i pé kò láàyè tó tẹ́ ẹ bá wo wájú àwọn mọ́tò tí wọ́n ń ná ilé pọ̀ nǹkan kan lẹ́rìí tó wọ́n páàkì bẹ́ẹ̀ so láfíà ronú neutral ground táyé ọ̀wà gbogbo tó yẹ kí palace òní á lè ní so kò sí privacy lọ́jà àbá. nígbà wọn Olúyọ̀lé wà single line of authority ló wà ọtí 1851 tí oyè sílẹ̀ Olúgbòde débẹ̀ ní ọ̀dà ọ̀tún àwọn veterans ni táwọn balógun bá lo ogun àwọn yóò dùn lé wọ́n mọ̀ ṣàtòlù sóti yé nìsín kọ́ má ti jẹ́ pé àtẹ̀yìn ni wọ́n ti gbé wà sóti yé nìsín for instance Ọdẹ́yálé Òbísẹ̀san wọ́n fi hàn sọ náírà Gbàjíà bẹ́ẹ̀ lọ́nà dé ayùn rẹ̀ táwọn Jẹ̀bú nǹkan kan lè gbà wọlé wọ́n fi àwọn fámìlì Ṣódẹ́yìndé síbẹ̀ ó wá di pé ibẹ̀ gan-an ní ń gbà yọnu bọ̀tọ́ lọ́n bá wa ṣe wọ́n kápá àwọn sójájà tí wọ́n jẹ́ mọ́ Ṣódẹ́yìndé wọ́n capture ìpanu wọn ó wá jẹ́ ọmọ Balógun Ìjẹ̀bú wọ́n wá lọ diplomacy ṣé Ìbàdàn wọ́n kúkú ń gbé oúnjẹ wọ́n ta gíríkì wọ́n ṣe gbogbo ẹ̀ Ìjẹ̀bú ọ̀rọ̀ ayé ń gbàdé òpè Ìbàdàn tó wà lójú ogun wọ́n tún ráyè sa gíríkì Àwùjalẹ̀ ẹ̀já àwọn ará bí ò ní access sí weapon ọmọkùnrin ó ní bẹ́ẹ̀ kọ́ Àwùjalẹ̀ fìdí pọ́tẹ̀ wọ́n lè lọ kúndùn Ìbàdàn fi ráyè kọjá so bí wọ́n ṣe ń ṣe ni àwọn èèyàn wà nílé ammunition tí wọ́n rí gbà wọ́n fi ránṣẹ́ sí wọn lójú ogun so ti yé ní ìsìn so ọmọ Ògúnmọ́lá tó jẹ́ obìnrin ó wà lára àwọn tí wọ́n try nígbà yẹn wọ́n ra ammunition wọ́n fi ránṣẹ́ sójú ogun àgàgà ọkọ rẹ̀ náà sì wà lójú ogun arúgbó ogun tó ti yẹ ní ìsìn so ìdí ẹ̀ nìyẹn tí Ìbàdàn ò fi tú tó ti yẹ ní ìsìn gbọ̀tún nígbà tó di wípé ogun parí Balógun Akíntọ́lá torí pé balógun ní sàjẹ́ baálẹ̀ lọ́ba lóhun ọ̀jẹ̀ baálẹ̀ àwọn tó wà lẹ́yìn rẹ̀ àlégbé fùọ́rù so for the first time Ọ̀ṣun tó kí látọ̀tún wọ́n fi jẹ baálẹ̀ wọ́n bá change constitution ọ̀lẹ́rípò ọkọ̀ ti ràn mọ́ àná àbá ní àti change constitution ọ̀tún ni wọ́n máa jẹ baálẹ̀ wàhálà yẹn ṣàṣẹlẹ̀ títí tí lórí Alẹ́sìnlọ́yẹ̀ lọ́wọ́ afa declaration 1946 tí wọ́n bá modify 1957 tó jẹ́ padà kò bú aṣòfin ìgbà yẹn àti wọ democracy ọ̀dà ọ̀tún Balógun bá ṣe máa rotate ẹnu. bọ́tún bá jẹ Olúbàdàn báyìí tó bá ti wàjà akàn Balógun àtúnkan. bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nu. báyìí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí oyè Sẹ́ríkí nílẹ̀ Ìbàdàn.
nílẹ̀ Ìbàdàn lónìí. wọ́n ti kọjá àyè wọn àti báníṣì wọn. torí wípé láti ìṣẹ̀dálẹ̀ junior war chiefs ni wọ́n. so bí wọ́n bá wọ láì Olúbàdàn láì Balógun wọ́n bá wọlé. so ti yé yín. wọ́n wá ṣe declaration tí wọ́n lọ́tọ̀ yí pé wọ́n máa displace ẹlẹ́ẹ̀karùn-ún. àwọn èèyàn bá sáà jíwò pé ẹ wá ẹ tó ń prolong láì wọn nù bí wàhálà ṣàṣẹ dénú. nígbà tí Oyèdèjì wá dé níbẹ̀ ẹ wà lọ́tún ọ̀fẹ́ jọ Olúbàdàn èyí tí ìjẹ́ Balógun gan ayé tí ìjẹ́ Ṣẹ́ríkì gan ọ̀fẹ́ jọ Olúbàdàn. so Olúbàdàn Òdúgadé ní wọ́n bá ṣẹ̀rìn kí wọ́n bá nu oyè yẹn. Ṣẹ́ríkì. ṣé bó ṣe jẹ́ nìyẹn. láti gbà yẹn báyìí kò tí ì sí oyè olóyè kankan. àṣẹ ẹ̀fẹ́ mọ́. bàbá wa Adíyelédúkìá is an estate and valuation professional. bó tilẹ̀ yẹ pé iṣẹ́ Adíyelédúkìá ni wọ́n ń ṣe tí wọ́n kọ́ gan ní yunifásitì nílé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n tó jọni lójú ń pa wọn ni pé bàbá tún jẹ́ gbajúmọ̀ òǹpìtàn kì wá ń ṣe pé wọ́n ń pa ìtàn nìkan wọ́n tún ń fi ààyè lẹ̀ láti kọ́ lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú òtítọ́ lẹ́yìn ìwádìí ìjìnlẹ̀ ọ̀rẹ́ kíníwín káàkiri nílẹ̀ tó mọ́ lónìí màbóyá nìkan bẹ tó lè sọ pé òun kọ̀wé lórí Ìbàdàn ju bàbá yìí lọ bóyá látòrí Ìbàdàn the 21st century ni o bóyá the history of Ìbàdàn down the ages ni o bóyá lórí population ni o bóyá lórí traditional institutions in Ìbàdàn ni ìwé tí wọ́n ti kọ ò níye torí pé àwa láǹfààní àti gba omi ọgbọ́n lórí ìtàn lọ́dọ̀ bàbá yìí ìṣe ló máa ń jọ wá lójú torí pé wọn kì í fòlùlù fọhùn tó bá ti di wípé ọ̀rọ̀ ìtànlú Ìbàdàn bá ti ṣẹlẹ̀ níbikíbi ni ẹ sì rí pé irú eléyìí ló jẹ́ kí àgbáríjọ ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn tá à ń pè ní the Central Council of Ibadan Indigene CCII kí wọ́n fi àmì ẹ̀yẹ tó ga dá wọn lọ́lá ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí tí wọ́n ṣe decorate wọn pẹ̀lú the Grand Ambassador of Ibadan Culture kódà tó yẹ mí ìbá tún wà tó tún ga jù yín lọ làbá sọ pé ká fún bàbá ṣùgbọ́n ẹni tó bá wà níbẹ̀ níjọ́ tí wọ́n fún wọn tí wọ́n fi àmì ẹ̀yẹ oyè yìí dá wọn lọ́lá èmi ọmọ rẹ ni tí ń bẹ nílùú Ìbàdàn tí ò sí ń bẹ láàfin wa mọ fàṣìkò dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ tí ń ṣe kò kárí ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn tá à ń sọ yìí President General bàbá wa Olúyẹmísí Adétayọ̀ Adéàga pàápàá Chairman Planning Committee Balógun Gafar Ọ̀jẹ̀tọ́lá gbogbo àwọn bàbá tí wọ́n wà ń bẹ̀ níjọ́ náà lọ́hùn bàbá wa Yusuf Akande táwọn náà ti jẹ́ President General láàrin kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn pọ̀ níjọ́ náà ẹgbẹ́ wọn náà ọ̀gbẹ́yìn o Ìbàdàn One Society kódà màmá wa tí wọ́n jẹ́ aya bàbá wọ́n láti jọ kó yẹ wáyé pé bàbá ló ní káwọn ọmọ ẹsẹ̀gbẹ́ ọmọ Ìbàdàn o níbi tí wọ́n fẹ́ràn ìlú Ìbàdàn dé nítorí náà kọ́lọ̀mbá ni lọ́ra ẹ̀mí bàbá wa nínú àlàáfíà. bàbá wa yìí Adéyélédúkìá Moshood Àdìjọlọlá Tomori kọ́lọ̀hún wa láàánú kò jọ kó bá ní lọ́ra ẹ̀mí wọn o nínú àlàáfíà tó péye àtẹ̀mí gígùn àti ìbùkún àtààbò tó péye ẹ ṣé àdúpẹ́. èmi tí mò ń bá yín sọ̀rọ̀ jẹ́ ọmọ wọn Baàmọ Oòduà Adémọlá Adéjùmọ tẹlifíṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ 312 FM 949 Cocoa House Ìbàdàn ẹ ṣé. ìṣẹ̀dálẹ̀ bàbá.